Akirikaye ètò kan ló ń bá fẹ́fẹ́ wọ̀ yájà lórí ìkànnì KAFTAN TV Yorùbá lórí ẹ̀rọ STARTIMES channel 132 DTT tàbí 482 DTH lọ́jọ́jọ́ ajé sọ́jọ́ ẹtì Monday to Friday ní dédé aago 10 òwúrọ̀ sí 11 ìyálẹ́ta níbi tí ọmọbabìnrin Adérọ́lákẹ́ Mercy Akínlọsótù yóò ti máa tukọ̀ ètò lábala ètò Akirikaye ìwúre làkọ́kọ́ iṣẹ́ oríran mi pẹ̀lú àlejò lẹ́lẹ́ẹ̀kejì àwẹ̀ ní ẹlẹ́sà lẹ́tàǹtagbá abala ìmọ̀ràn lẹ́rìn wọ̀rọ̀kọ̀ Akirikaye pẹ̀lú Adérọ́lákẹ́ Mercy Akínlọsótù atọ́kùn àti olótú ètò ó dùn gbọ́ ó ṣe é wò ó ládùn ó lóyin Akirikaye lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan ni ẹ má mísì ẹ̀. Ìbà kábíyèsí f'Olódùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba títí ń bẹ káyé tó mọ́ bẹ́ ọba tí ń jọba lọ́wọ́lọ́wọ́ ọba tó tún mọ́ jọba nígbà tá yóò ní símọ́ òun lọ́ba mọ́nímọ́ní òun lọ́ba mọ̀yànmọ̀yàn òun lọ́ba tó dá wa lọ́lá kọjá ọgbọ́n orí òun náà lọ́ba tó dá wa lọ́lá kọjá òye òun ní dòdò ń dá wà òun lọ́ba tó dáwó tí ò náwó òun lọ́ba tó dágbà tígbà ò lè lò àmọ̀ṣe kábíyèsí o adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Ọlọ́run ọba dánitán ọba rí nìtán ìwọ lọ́ba wo nìtán ìwọ lọ́ba woni ìwọ lọ́ba wòyàn ìwọ lọ́ba tó ń ṣe kíni tó ń bó ní yẹ̀wù tún yẹ̀wù ṣe àmọ́ sọ wípé ẹ ṣe ò fún àǹfààní àtòrè ọ̀fẹ́ tó fún èmi tó fún àwọn olólùfẹ́ ètò yìí tó já wà láyé tá wà láàyè wa ọpọlọ wà láyé ṣùgbọ́n tí wọ́n sì láàyè wọn á kúkú fi yọ̀ wọ́n a fi ń gbókọ̀ wọ Ọlọ́run àlàyé ga ni a sọ wípé ẹ ṣe ò ẹ kú lébà láǹkárá lè rọ̀ wá láǹkérò ọ̀nà ẹ káàárọ̀ ẹ káàsẹ̀ ẹ kálẹ̀ ẹ kú ìyálẹ̀ ẹ kú gbogbo àkókò tí ojú ọjọ́ bá ń sọ ní ọ̀dọ̀ títí yín ẹ̀dì òdùn bí bolójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín mo lérò pé ayọ̀ àtàlàfíà lẹ́wà torí ẹ̀wò ẹ ti rẹ́mi náà sí ayọ̀ àtàlàfíà lèmi náà wà Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ èmi lọ́mọ onírò Ògbómọ̀ṣọ́ mo gbómojúgun èmi lọ́mọ àfọgbójà bí èso ọ̀dàrà Ògbómọ̀ṣọ́ ilẹ̀ ajílété níbi tá a ti ń ṣe kíni tá a ti ń fa pé orí ẹjìyàn tá a ń fi tàgùntàn tá a fi ń jẹka ogun òjàjàjà kò káwà l'Ógbómọ̀ṣọ́ rí awaládé náà kọ̀ tá a sinmi mo wá ń kíyín tológun mo ń kíyín tẹ̀ṣọ́ kábọ̀ sórí ètò tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ètò tẹ máa ń ṣe kíni tẹ máa ń pòǹgbẹ fún ní gbogbo ìgbà iyún ètò Akirikaye lórí ìkànnì wo gan ni lórí ìkànnì tó náà kàn nípa ìkànnì tó jù kàn ní lọ lórí ìkànnì KAFTAN television Yorùbá níbi táwa tí wọ́n ṣe àfojúsùn ayé tó rẹwà mo lérò pé yín náà ṣàfojúsùn ayé tó rẹwà lọ́dọ̀ yín ẹ̀yin ará lé lórí ètò lónìí yìí tẹ́ bá ń gbọ́ pé lọ́tún àrà ọ̀tọ̀ òun náà ní ṣe Olúwaṣeyìfúnmi ni mo gbé wá fún yín ẹ ṣáà ti rí dájú wípé ẹ ti ṣe kíni ẹ ti fìdílé nǹkan abẹ́ ti fi nǹkan lédìí bí ẹ ṣáà ti ṣe mí mo tún ti rùdé wá fún yín ní rẹ̀gẹ̀dẹ̀ fín ni lónìí yìí àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti abala ìwúre gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé nǹkan tó dáa ìfàdùà eléyìí tí ó kù díẹ̀ káàtó náà àdúrà náà nífẹ̀ẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti abala ìwúre tábà wá kò ń bẹ́ẹ̀ ń tán àwa yá sí abala Yorùbá ni mí níbi tá a ti mọ̀ ń kọ́ nípa ìpèdè kan ọ̀rọ̀ kan ní èdè Yorùbá tó ṣe pé àmọ́ ń ṣe kíni àmọ́ ń ṣe àsìpè rẹ̀ ibi bẹ̀ ni wọ́n ti tọ́ wa sọ́nà bí a ṣe mọ̀ pé tábà wá kò ń bẹ́ẹ̀ tẹ̀yìn ara lé àwa bọ́ sí abala tó kan èmi gbọ̀ngbọ̀ngbọ̀n abala tèmi nífẹ̀ẹ́ sí jù iyún abala iṣẹ́ oríran mi tààlà àlejò mi lónìí kí ni iṣẹ́ oríran mi wọn ẹ wò èyí ní tí ì sọ fún yín tábà dábàlà yín mọ̀ fojú àlejò mi hàn tábà wá kò ń bẹ́ẹ̀ tán ó yẹ kẹ́ mọ̀ pé Olúwaṣeyìfúnmi ò ní káàdì ètò lẹ̀ lálàmọ́ gbà ara wa nímọ̀ràn á wà bọ́ sí abala omi ọgbọ́n níbi tá a ti lọ bo omi ọgbọ́n ti tò ní mu mo lérò pé ti fìdílé nǹkan abẹ́ ti fi nǹkan léde ó yá láláì fi ọ̀pọ̀ pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ jẹ́ lọ darapọ̀ mọ́ wọn ní abala ìwúre ká bẹ̀rẹ̀ ètò ní rẹ̀gẹ̀dẹ̀ fín ẹ mọ́ yín kú ń bẹ̀ ọ́ à ń padà bọ̀. Ojúmọ́ ni kí ni àìkí ni òṣùwọ̀n kẹ́ni ó mọ yòdì kẹ́ni ó mọ kíra wọn Ifá níbẹ̀ erin bá jí kéni ó mọ kó lù gbó erin jí erin lòun kó lù gbó wọn ni ó mọ fọwọ́ wájú kásá Ifá ní ojúmọ́ ni kí ni àìkí ni òṣùwọ̀n kẹ́rin yìí mọ́ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn ní bẹ́ẹ̀ fọ́n bájí kó mọ̀ kó lù ọ̀dàn ẹ̀fọ̀n jẹ́ ẹ̀fọ̀n lóhun ò kó lù ọ̀dàn wọ́n ní ó mọ̀ fẹsẹ̀ yìí sọ́pọ̀ òlò ojúmọ́ ni kí ni àìkí ni òṣùwọ̀n kẹ́ni ó mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn ní bájọ̀nrín bájí kó mọ̀ kí sàn sàn ọdẹ àjọ̀nrín jẹ́ àjọ̀nrín lóhun ò kí sàn sàn ọdẹ wọ́n ní ó mọ̀ fara kẹ́fọ́n ọdẹ ojúmọ́ ni kí ni àìkí ni òṣùwọ̀n kẹ́ni mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn ní bí agbé bájí kábí ó mọ̀ kó lókun agbéjí agbé lòun kó lókun wọn ni ó mọ lè dáró márò rẹ mọ wọn ní bálùkù bájí kó mọ kó lù ọ̀sà alùkò jí alùkò lòun ò kó lù ọ̀sà wọn ni ó mọ lè lọ sùn mọ́sùn rẹ wọn ní bódì dẹ̀rẹ́ bá jí kó mọ kó lù wá àtẹ orí dẹ̀rẹ́ jí orí dẹ̀rẹ́ lòun ò kó lù wá àtẹ wọn ní ó mọ lè tìrẹ díẹ̀ bípo ojúmọ́ ní kíni àìkí ni òṣùwọ̀n kẹ́ni ó mọ yòdì kẹ́ni ó mọ kíra wọn
wọ́n wá níbẹ̀ erin bá jí kéènì ó mọ̀ kó lù ú gbó erin wá jí erin lòun kó lù ú gbó wọ́n ní ó mọ̀ ní ọlá kún ọlá Ifá jẹ́ ká lọ́lá kún ọlá wa wọ́n níbẹ̀ ẹ̀fọ̀n bá ti jí kó mọ̀ kó lù ọ̀dàn ẹ̀fọ̀n jí ẹ̀fọ̀n lòun kó lù ọ̀dàn wọ́n ní ó mọ̀ níyì mọ́ yìí wọ́n ní bágbọ̀nrín bá jí kó mọ̀ kí sàn-sàn ọdẹ àgbọ̀nrín wájà àgbọ̀nrín lòun kí sàn-sàn ọdẹ wọ́n ní ó mọ̀ gbógbógbó kí làrí mọ̀ parẹ́ ojúmọ́ ní kí ni àìkí ni ó sunwọ̀n kẹ́ni mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn wọ́n ní bágbé bá jí kó mọ̀ kó lókun agbé wá jí agbé lòun kó lókun wọ́n ní ó mọ̀ dáró márò rẹ̀ kó mọ̀ dúdú pẹrẹpẹrẹ Olódùmarè gbára ó ta bá ń dá ní ẹ jẹ́ kó mọ̀ máa sọ ojúmọ́ ní kí ni àìkí ni ó sunwọ̀n kẹ́ni mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn wọ́n ní bọ́ọ̀lù kò bá ti jí kó mọ̀ kó lù ọ̀sà àlùkò jẹ́ àlùkò lóhùn kó lù ọ̀sà wọ́n ní ó mọ̀ lọ́sùn mọ́sùn rẹ̀ wọ́n ní ó dì lọ́sùn Ọlọ́run Olódùmarè ẹ mọ́ bá wà ní ẹwà jẹ́ ojúmọ́ ní kí ni àìkí ni ó sunwọ̀n kẹ́ni mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn wọ́n ní bódìdẹrẹ́ bá ti jí kó mọ̀ kó lù wà àtẹ òdìdẹrẹ́ wá jí òdìdẹrẹ́ lòun kó lù wà àtẹ wọ́n ní ó mọ̀ tìrẹ ìdíẹ̀ epo kó mọ̀ bẹ́sẹsẹsẹ àwọn ló wá kí fáfólòǹgbè tí sọ wọ́n bí inú àgbẹ̀nìrègún Ifá èrè ajé làwọn wà làwà èrí olóńgbò Ifá rere wá fún wa olóńgbò èrè ayala wà làwà èrí Ifá olóńgbò Ifá rere wá fún wa olóńgbò Ifá lórí ìrẹ ọkọ làwọn wà làwà èrí olóńgbò Ifá rere wá fún wa olóńgbò èrè ilé kíkọ́ làwọn wà làwà èrí olóńgbò Ifá rere wá fún wa olóńgbò èrè ẹṣin làwọn wà làwà èrí Ifá olóńgbò Ifá rere wá fún wa olóńgbò èrè gbogbo làwọn wà làwà èrí olóńgbò Ifá rere wá fún wa olóńgbò Olódùmarè yóò lóore wa wá fún wa yóò jẹ́ kí ire wa kó tó wa lọ́wọ́ gbogbo oore kan ìkejì tó ń dùn orí kọ̀ọ̀kan wa lọ́kàn Olódùmarè yóò fi tó wa lọ́wọ́ yóò jẹ́ kí ọkàn wa kó balẹ̀ yóò jẹ́ kí ire wa yóò jẹ́ kó tálẹ̀ di ọ̀run gbogbo ìtẹ́wà wí ayé bá ti ń wí òun lẹ̀ gbà ọ̀run ó gbà bẹ́ẹ̀ ni ó rí o bẹ́ẹ̀ lÓlódùmarè yóò jẹ́ kó ṣe ọ̀nà wa ó là ọ̀nà wa ó ṣí Ifá ní tó lúwo tùfẹ́ tó jùgbọ́nà àwọn ọmọ gbígbé òṣèta alágòdì bàbá rúgbó aborí kó ń lọ sọ́jà èjìgbòrò pẹkùn lóṣó lòun olùsọ́ ńlájò lòun lájẹ́ ó nítorí àṣẹ lòun fi sí ń lọ ìgbà tó ń fúnláyé lásogún òun wífúrò kò èkó sọgbọ̀n òun fẹ́ yásọ àdọ́ta bírí òun ọjà bírí òun òmú òun fẹnu balẹ̀ òun mọ̀ kí tantan bàbá ọ̀ká kú ọ̀ká jogún oró bàbá èrè kú èrè jogún ọ̀hún ẹ̀rẹ̀ tàn bàbá kòdó abẹ́kò olókùn kórè rọ̀run ìròsó oko ìfòníjẹrẹ owó sùn lọ́nà ire wa ò ní sùn lọ́nà ọkàn wa yóò balẹ̀ nígbà tí Ifá lékèlékè òye dúdú àgbè dúdú wọn a mọ̀ yẹ́yin funfun àbìgbò àbìfò rágájìgì lẹ́gàn ẹ̀yẹ ní sánpá gbọ̀n adébáfúntẹ̀lá àròpè tí ó toko là wálé tèmi ti tán tèmi ti sẹ́ o mo ti gburu wó lóko tèmi tẹ̀lá àròkọ ọmọ awúsì àwọn ọmọ wa ní ilẹ̀ Yorùbá tí wọ́n wà ní àárín òkè òkun Olódùmarè yóò jẹ́ kí wọ́n kórè oko délé o orí kọ̀ọ̀kan wa náà gbogbo tá a bá ti ń ṣe àmọ́ àṣeyè ni ó mọ̀ jẹ́ fún wa a ó kéré oko a ó kó délé o ọkàn wa yóò balẹ̀ ọ̀nà wa yóò là ire wa yóò tó wa lọ́wọ́ ìgbà tí Ifá ní dáadáa àwo wọn ní òde gbàyànrín díbá fún wọn ní òde gbàyànrín ọlásọgbà àwo òde bèsè díbá fún wọn ní òde bèsè tálẹ́tálẹ́ àwo wọn ní sàbẹ̀ ọ̀pára díbá fún wọn ní sàbẹ̀ ọ̀pára ọ̀pọ̀lọ́ abibadé gidi àwo wọn lóde tànà díbá fún wọn ní òde tànà arẹ́gùn oṣù dífá àwo wọn níjẹ̀bú mòrè díbá fún wọn níjẹ̀bú mòrè gbóhùn kan nídà ọmọ òṣòròṣòrò kó yẹ ẹbẹ lé orí ogun ajágorí òdìdífá àwọ alákétu díwá fún alákétu èpè ìjàjú ọlọ èpè wọn ajájú ogun ògbólógbó àwọn nífẹ̀ẹ́ wọlé gbúrúgbúrúgbúrú àwọ olówó díwá fún olówó àmìwò àjà ọmọ ajagun bíi káyóra ìlẹ́lẹ́rẹ́ àwọ lẹ́lẹ́rẹ́ ìláwéréjì àwọ láwéréjì ló wà gbogbo ọkọ̀ọ̀kan lẹ́nu rúmọlẹ̀ sáwọn títí wọ́n débi ilẹ̀ gbẹ́ngbúre aláwéréjì òde ilẹ̀ ìgbọ́ràn àsáwá débi ilẹ̀ gbẹ́ngbúre gbogbo òre kan èrè ìjìta sú lónìí bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni ó ṣe nípasẹ̀ Ọ̀rúnmìlà bára àgbọnnìrègún àṣẹ Èdùmàrè. àṣẹ tèdùmàrè gbogbo nǹkan tí wọ́n súre fún wa yóò ṣe mọ́ wa ní láṣẹ Èdùmàrè ẹ̀yà ní báyìí ẹja lọ darapọ̀ mọ́ ní abala Yorùbá ni mi ká lọ kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ kan àbí ìpèdè kan ní èdè Yorùbá tí àwọn ṣe àsìpè rẹ̀ ẹja lọ kọ́ bí àṣemọ̀ pé lọ́nà tó tọ́ àti lè tó yẹ ẹ mọ̀yìn kú ń bẹ o mo ṣì wà lórí ètò. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin mi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òkìtẹ́ fíìmù wà ní fọ́ o. lórí KAFTAN TV Yorùbá la wà.
ṣàfojúsùn ayé tó rẹwà ẹ má yí kúrò ńbẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹgbẹ́ náà wá ẹgbà tùpà wá ẹ mọ̀ bọ̀ wá wòran wá. ìbà ni wọ́n kọ́kọ́ fọjọ́ òní ju eré mi dìgbẹ̀yìn ọ̀rọ̀. ìbà lónìí orí mi àfiré n ò mọ̀mọ̀ ní bá wọn yọ níbẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ kó kí wọn níbẹ̀rẹ̀ ló bá bẹ̀rẹ̀ abẹ́rẹ́ bá gun níbẹ̀ bẹ̀rẹ̀ dì. Èdùmàrè dákun mọ̀mọ́ jẹ́ iyọ̀ ní bàtà tó gbé bàtà tó kọrí sálábàtà tí ó bọ́ bàtà kó balẹ̀ gbalaja kó kí wọ́n lálábàtà lọ́ba lu bàtà títí tí bàtà rẹ̀ fi bu tátátá orí mi àfiré ìbà lónìí mo ṣe bàgò. ìbà apẹ́tẹ̀ ọwọ́ ìbà apẹ̀tẹ̀sẹ̀ ìbà tẹ́lẹsẹ̀ tó dorí kodò tí ò gbọdọ̀ hurun tí èdè pọ̀lọ́tọ̀. ìbà lọ́kùnrin ìbà lóbìnrin ìbà lọ́mọdé ìbà lágbàlagbà ìbà gbogbo èèyàn pátápátá tí ń wò mí mo ṣe bá egun lẹ́ mo ṣe bọ̀ sọjà mo ṣe bọ̀ lúbọ̀bọ̀ ti bọ̀ tí ṣe bá bẹ́ẹ̀nu. ìbà lónìí ẹjọ́ ju mi ṣe orí mi àfiré ire lónìí orí mi àfiré. Omíkúnlé lórúkọ bàbá tó bí lọ́mọ Pétérù Olúwafẹ́mi ló kọ sàmì mi. ẹ káàbọ̀ sí abala Yorùbá ni mí lórí ètò Akirikaye. borí bá fọ́ ni wọ́n ní ẹ̀rẹ̀ epo ń ṣègùn wá bọ́dọ̀ bá kún wọ́n ní ẹ̀rẹ̀ epo mú wẹ̀. bó bá ṣe ti ká sọ kínní Yorùbá kó dùn mọ̀rànmọ̀ràn bíi kínní oge ẹ máa bọ̀ ní Yorùbá ni mí. Lábala tó gbìnà yá ti ń bẹ lórí ètò Akirikaye ni ẹ máa fìyè dọ́rọ̀ ẹnu mi. tó eléyìí mo fi ń kí wa káàbọ̀ sí abala Yorùbá ni mí lórí ètò Akirikaye. Yorùbá ni mí abala yìí olóńsọ lóòótọ́ pé Yorùbá lèmi nítòótọ́ ìwọ ńkọ́ ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá ìṣe àṣà àti èdè la máa gbéyẹ̀wò ní abala Yorùbá ni mí. tó mo lérò pé ẹ ti fìdílé nǹkan ẹ sì ti fi nǹkan lédìí ẹ wò ó ẹjá jọ sẹ́mu nínú omi ọgbọ́n tá a gbédé lónìí ẹjá jọ jọ kájọ wò ó kájọ gbé sọ́tún kájọ gbé sósì torí èsì wò ó ìkorò wò ó ohun àbádìjọ wò kẹ̀kẹ́nẹ̀gùn. ẹjẹ́ ń ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ́jẹ akọni Yorùbá kan bẹ̀ nílẹ̀ Yorùbá obìnrin ni akíkanjú sí ni. tá a bá ní ká wò ó jinlẹ̀jinlẹ̀ kò sí bá ṣe porí ajá tà ní porí ìkòkò tá a fi ṣe é kò sí bá ṣe dárúkọ akọni ńlá yìí tà ní dárúkọ Ilé-Ifẹ̀ kò sí bá ṣe dárúkọ Ilé-Ifẹ̀ tà ní dárúkọ akọni ńlá tí mò ń wí. orin kan wà tí wọ́n máa ń sọ pé mọ́rẹ́mí àjà ń sọ̀rọ̀ mọ́rẹ́mí àjà ń sọ̀rọ̀ ọmọ tí o fún mi mọ̀mọ́ gbá o mọ́rẹ́mí àjà. ó jọ bíi pé ẹ ti mọ̀ tí mò ń sọ gan-an orúkọ yìí tí gbogbo wa ti mọ̀ tí a ti mọ̀ bí ẹni mú owó tá a máa ń pè lọ́sàn-án ẹ gbọ́ tẹ́nìkan mo fẹ́ràn Mọ́remí gan-an akíkanjú Mọ́remí ibẹ̀ gangan la fẹ́ sọ̀rọ̀ sí lónìí ní abala Yorùbá ni mí. ẹ má bínú pé màá gbìyànjú láti fẹ́ yí yín lọ́kàn padà pẹ̀lú àwọn ìdí tí ó tó gbangba sùn lọ́yẹ́ kì í ṣe Mọ́remí ní orúkọ akọni tí ó jàjàgbéra fún Ifẹ̀ nínú ìtàn Yorùbá kì í ṣe Mọ́remí lórúkọ. tí n bá níná ń jó lórí omi ẹ pé kí n mẹ́rù ẹ̀ wá ní ẹ̀ka èdè tó wà ní Ifẹ̀ ní ẹ̀ka èdè tó ń sọ ní Ilé-Ifẹ̀ tó bá sọ pé nǹkan re tó re ni ní tí wọ́n ń túmọ̀ sí ni pé ó wu ni ó wu ni dọ́kàndọ́kàn ó wu ni dénúdénú ó ní Yorùbá ń sọ tó bá ó ní wọ́n ń sọ ní Ilé-Ifẹ̀ tó bá sọ pé nǹkan re ni nígbà tí ìyá ọmọ bọ́mọ tínú ẹ̀ dùn pé ọmọ yìí wù mí ló sọ ọmọ rẹ̀ ní pé ọmọ yìí ó rè mí ó wù mí ọmọ rè mí ó ní ìyá àti bàbá ẹni tẹ́yìn ń pè ní Mọ́remí ó ní wọ́n sọ kì í ṣe Mọ́remí bí kò ṣe
Mọ́rèmí àpèjá rẹ̀ ni Ọmọ́rèmí Ọmọ́wùmí Ọmọ́rèmí tẹ́ bá wá rẹ́ ni tó ń sọ lọ́tún tó ń sọ lọ́sì ẹ wò ó kó lè dá àjùmọ̀ṣe gbogbo wa mọ̀ ni tá a bá ń gbìyànjú kí àṣà ìṣe àtẹ̀dé Yorùbá kó máa gbìnàyà kó máa lọ síwájú kó máa rú sókè sí ọwọ́ gbogbo wa ló mọ̀ wá tó bá wá rẹ́nikẹ́ni tó ṣàṣìṣe tàbí àṣìsọ kan nínú àṣà tàbí èdè Yorùbá pé ṣàkíyèsí tó bá rẹ́ni tó sọ wípé Mọ́rèmí mọ́ bàjà wí fún pé Mọ́rèmí gangan ni tó bá wá rẹ́ni tó sọ pé Mọ́rèmí mọ́ bàjà náà pé ṣàkíyèsí sọ fún pé Mọ́rèmí ni kì í ṣe Mọ́rèmí torí wípé Ọmọ́wùmí ọ̀nà ń sọ kì í ṣe pé ọmọ òwùmí tó mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpé ìpéjú làláfìlà bá a bá bọ́jú tá a bọ́nu àgbọ̀nsàlẹ̀ báyìí là á parí ẹ̀ sí bàbá sì gbálé tá a gbáta àtàn báyìí là á dorí ẹ̀ kọ. mo lérò wípé ẹ ti fẹ́lẹ̀ yìí sí ọwọ́ àlàáfíà yìí ẹ dákun ẹ má fi jẹun nígbàkúùgbà tẹ́ ẹ bá ti ń rántí tàbí tẹ́ ẹ bá ń gbọ́ pé àwọn èèyàn ń sọ ẹ máa tọ́ wọn sọ́nà ní gbogbo ìgbà tó àmọ́bẹ̀ ọ̀bẹ ní bẹ̀sù àtẹ́lẹsẹ̀ àbẹ̀nàwẹ́ ń bá ní àmọ́bẹ̀ ọ̀nà kan lọ́lọ́dúnmarè ò ní jẹ́ ká dé bá ọkọ mi ò yí padà Omíkúnlé báyìí ló kọ bàbá tó bí mi lọ́mọ Pétérù Olúwafẹ́mi ló kọ sàmẹ̀mí ẹjá lọ darapọ̀ mọ́ wọn lókè lọ́hùn ní orí ètò Àkìrìkáyé títí dìgbà mí ọjọ́ rẹ̀ ayọ̀ àtàláfíà tí wọ́n fi yín sílẹ̀ lónìí ọ̀nì kí n tún bá yín lọ́jọ́ mí ọjọ́ rẹ̀ àtúrí làyà Olódùmarè ó nífẹ̀ẹ́ rẹ̀ kò sì ní kọ́ kó Lódùmarè kó mọ̀ kọ́ àtúnrí wa Omíkúnlé Pétérù Olúwafẹ́mi ló sọ pé ó dàbọ̀. KAFTAN TV la wà ń wò KAFTAN TV kárí ayé KAFTAN TV la wà ń wò ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo KAFTAN television ibẹ̀ lẹ ti máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ń bí àwa la sọ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. KAFTAN TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò èmi náà kó jẹ o èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo KAFTAN TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ńbẹ̀ ibẹ̀ ní kẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo KAFTAN TV o KAFTAN TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. KAFTAN TV is the best. kápò lówó ọjà kájé ó búgbàjẹ́ o KAFTAN TV la wà ń wò KAFTAN TV yìí kárí ayé KAFTAN TV la wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo KAFTAN TV. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káwọ́ padà ẹ̀yin ará ilé láti abala Yorùbá ni mi mo lérò pé gbogbo nǹkan tí wọ́n ti bá wa sọ pátápátá ni ẹ̀yin náà ti rí bí ó ṣe yẹ kẹ́ mọ̀ pé ẹja ṣe àtúnṣe sí. àwa ti wà ní abala tèmi nífẹ̀ẹ́ sí jùlọ abala tó kan èmi gbọ̀ngbọ̀ngbọ̀n yíyan abala iṣẹ́ oríran mi tá lálejò mi iṣẹ́ oríran mi wo lálejò mi ṣe ẹ wò tẹ́bà tẹ̀ ń gbọ́ wípé ẹja ńlá tiẹ̀ làwọ̀ mi gbé lónìí bẹ́ẹ̀ ni tẹ́bà ń gbọ́ pé ọwọ́ ẹ̀rọ torí àwọn obì sóbìn lájọmọ̀ tukọ̀ ètò lónìí yìí bẹ́ẹ̀ mo ti obìnrin sàlàlejò mi àmọ́ ẹnu oníkànbá láti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́tò ẹ jẹ́ kálejò mi ó ṣe àfihàn ara wọn ẹ káàbọ̀ sílé agbára àlejò mi. káàbọ̀ mọ́. àkú ṣé ọkọ̀ òjèpo inú mi ti ẹ̀dùn láti rí yín. inú mi náà dùn láti rí yín ọkọ̀ òjèpo. ẹ bá wa kí àwọn ará ilé kẹ̀sì dárúkọ yín fún wọn. mo kí yín gbogbo ará ilé orúkọ tèmi ni ìyáàfin Adétosóyè Abósèdé. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ sílé agbára tẹ́rí èmi kàn pé yín wá ní o pé ẹ ṣáà wá sí ilé agbára kájọ tu ètò lónìí yìí kájọ ṣe gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ ó lọ ẹ dákun iṣẹ́ oríran mi wo tiẹ̀ lẹ́yìn yàn láàyò náà. iṣẹ́ oríran mi tí mò ń ṣe tí mo dẹ̀ yàn láàyò ni ọjà títà òwò ṣíṣe. irú ọjà wo ni ẹ̀ ń tà. ká taṣọ bàtà gèlè. àwọn nǹkan tí mò ń tà nìyẹn. tẹ́ ń tànù iṣẹ́ òwò gangan ni ẹ̀yin mú ní ọ̀kúnkúndùn ẹ̀yin ó kọ̀nà gíjẹ́ owó tiẹ̀ ni àwọn èèyàn mọ̀ yín tí wọ́n máa ń pè yín dáadáa. gbogbo orúkọ tí wọ́n mọ̀ mí sí ni ìyá ọba
ìyá ọba bẹ́ẹ̀ ni ẹ ti bí ọba rí. bẹ́ẹ̀ ọba lolúwa. oyún ni pé lára ọkọ ọmọ yín ni wọ́n ti mú ọba jáde. bẹ́ẹ̀ ni mà àmọ́ ṣe bí bóyá ìlú ọba ìlú kan ni. rárá o ọba lolúwa ara orúkọ ọmọ mi ni wọ́n ti mú ọba jáde. ni wọ́n wá ṣe ń pè yín ní ìyọba ìyọba. ó dáa náà tábà tẹ̀ sọ wípé ká sọ nípa aṣọ tí ẹ sọ wípé ẹ̀ ń tà yìí tí ó jẹ́ iṣẹ́ oríran mi títí yín yóò tiẹ̀ ti tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yìí. mo ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ yìí báyìí láti 2002 mo ti ń ṣe ọ̀gá ara mi tí mo ti ń ta aṣọ. 2002 òun ni ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí ẹ ti dá wà. bẹ́ẹ̀ ni. ọjọ́ náà tànà kì í ṣe kèrèmí ọmọ tí wọ́n bí gan ní ọdún ńlọ́n kódà yóò ti mọ múra lé ọkọ gan báyìí. ṣé mo yí pé bí ọdún yìí bó ṣe ti pọ̀ tó kò sí ní ẹni tó ti bẹ̀rẹ̀ òwò ṣíṣe gan níbi àná gan yóò ti ní àwọn ìgbésẹ̀ tó gbé bó gan lẹ sì bẹ̀rẹ̀ ọkọ̀ bo lẹ wọ̀ àbí bóyá alùpùpù sì ni ẹgbẹ́ tẹ́ ẹ fi wà ní igun bí tẹ́ ẹ tiẹ̀ wà yìí láti bí 2002 tẹ́ ti sọ wípé ẹ bẹ̀rẹ̀ bó lẹ ṣe rìn ọ̀nà wo lẹ gbà tẹ́ ẹ fi wà níbi tẹ́ ẹ wà yìí. nǹkan ńlá lẹ fẹnu kàn yín mo lọ kọ́ṣẹ́ yìí ni mo kọ́ṣẹ́ ní ọdún méjì mo fọdún méjì kọ́ṣẹ́ mo ṣe freedom ọ̀gá mi mú mi lọ Ìbàdàn wọ́n rajà fún mi mo dẹ̀ ń kiri nígbà yẹn gan-an mo ti ń kiri ní tray ni mo fi ń tà á nígbà yẹn màá fi tray màá ṣẹ̀tẹ̀ sínú tray ìyẹn Ankara Guinea lace màá ṣẹ̀tẹ̀ sínú tray màá máa kiri ká mo lè lọ ọjà oko àti ibẹ̀ díẹ̀ mo ń ṣe mo dẹ̀ tó ní ṣọ́ọ̀bù sínú ọjà mo gba ṣọ́ọ̀bù mo dẹ̀ ń ṣe díẹ̀ mo dẹ̀ tó tún lọ́mọṣẹ́ mo tún lọ́mọṣẹ́ méjì mẹ́ta so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dẹ̀ ń ṣe díẹ̀ Ọlọ́run dẹ̀ ń gbàdúrà wa. ìgbà tí ẹ sọ wípé ẹ lọ kọ́ iṣẹ́ yìí bẹ́ẹ̀ni ọdún bíi mélòó gan ni ẹ fi kọ́ṣẹ́ yìí. ọdún méjì gbáko ni ẹ fi kọ́ṣẹ́ yìí. nǹkan tẹ̀ ń sọ ni wípé àwọn tí wọ́n bá fẹ́ kọ́ iṣẹ́ òwò ṣíṣe pẹ̀lú aṣọ títà yìí yóò ná wọn tó bí ọdún méjì. ọdún méjì. láti fi kọ́ iṣẹ́ òwò yìí. ṣíṣe òwò ṣíṣe pọ̀. bẹ́ẹ̀ni. owó tèmi ni iṣẹ́ aṣọ títà owó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n iṣẹ́ tó ríran mi tèmi ni aṣọ títà. aṣọ títà yóò wà náyàn ní ọdún méjì. ọdún méjì láti fi kọ́. ó dáa náà ẹ tún sọ wípé nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wípé ẹ ń kiri ni. bẹ́ẹ̀ ni mà. iṣẹ́ aṣọ títà yìí ṣé ó tún rọ̀ mọ́ kéèyàn ó lè kiri ni. ó rọ̀ mọ́ kéèyàn lè kiri ṣe mọ̀ pé tí tó bá ṣe bẹ̀rẹ̀ ọjà kò sí bó kí lè pàtẹ ọjà sí inú ṣọ́ọ̀bù kò lè pọ̀ bí ẹ̀ tó ti ń tajà bí ọdún 5 bí ọdún 10 so tí èèyàn bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ láti ibi díẹ̀ kò sí owó tó bí èèyàn lè fún yàn kò sí nǹkan tó lè rà kò lè kúnnú ṣọ́ọ̀bù so kò lè ju nǹkan tí èèyàn ti lè fi máa kiri ṣùgbọ́n àti ibẹ̀ lọ tí èèyàn bá ń ṣe dáadáa Ọlọ́run á dẹ̀ máa fèrè síṣẹ́ yẹn so bí mo ṣe ṣe nìyẹn. láti bí 20 ọdún torí tí n bá sọ pé kí n kà dáadáa 2002 sí àkókò yìí bí 20 ọdún nù tí ẹ wá tiẹ̀ ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé kéèyàn tó lè rò wípé iṣẹ́ tí mo fẹ́ mọ̀ ṣe leléyìí téèyàn sì wà nídìí ẹ̀ tí ò ń ṣe ọdún 5 tí ò ń ṣe ọdún 10 téèyàn ò sì kúrò nídìí irú iṣẹ́ òun bó gan lẹ ṣe mọ̀ yìí pé iṣẹ́ oríran mi yín ni tó fi jẹ́ wípé ọ̀nà bí tẹ́ ẹ gbà lọ́nà. ẹ ṣe mà láti kékeré mi mo láìkí aṣọ pé kí n ṣáà ṣẹ̀tì aṣọ nǹkan bí aṣọ kò ń kúrò ní inú ọ̀rọ̀ mi so nígbà tí òbí mi dẹ̀ sọ pé ó ní iṣẹ́ wo ló wù mí àti fẹ́ ṣe mo ní iṣẹ́ òwò ṣíṣe ó ní òwò bíi kíni mo ní aṣọ títà onírú aṣọ òwò nítorí pé aṣọ títà pọ̀ òwò ṣe é dẹ̀ pọ̀ mo ní iṣẹ́ aṣọ fọ̀páwọ̀n ó ní kò sí yọnu ó dẹ̀ lọ ó ní ẹnìkan
tó mọ̀ wá pẹ́ nìyẹn pé ọmọ tó pọ̀ fẹ́ kọ́ṣẹ́ òwò ṣíṣe o aṣọ títà ìyẹn náà pé ó lò ní ẹnìkan síbi báyìí nínú ọjà tó lè kọ́ṣẹ́ yìí lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ lọ bẹ̀ mo dẹ̀ lọ ọdún 2 ìdojúkọ pọ̀ ń bẹ o ṣùgbọ́n mo dúpẹ́ pé mo ṣàṣeyọrí torí mo bá wọn bíi 2 ń bẹ̀ mo dẹ̀ tún ní èèyàn sẹ́yìn bíi 3 lásìkò yẹn gan ọmọ tí ń pò tó ń kọ́ṣẹ́ kò dàbí táìmù tí ò sí ẹ̀ tó fẹ́ kọ́ṣẹ́ mọ́ so ń gbà yín mo bẹ́ni 2 ń bẹ̀ mo dẹ̀ tún gba ẹni 3 sẹ́yìn mi ìdojúkọ pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n Ọlọ́run mú mi ṣàṣeyọrí lórí iṣẹ́ yẹn. àdúpẹ́ ẹ̀yin ẹ̀ sì mọ̀ ṣàṣeyọrí lọ́nà ní láṣẹ Èdùmàrè. ẹ ti mẹ́nuba wípé tá a bá tẹ̀ fẹ́ sọ nípa aṣọ gan nípa òwò aṣọ ṣíṣe pé ó tún póríṣi èwo ni ṣé aṣọ nìkan ni ẹ̀yin ń tà àti pé irú àwọn aṣọ wo ni ẹ̀yin yàn láàyò. aṣọ tí mo yàn láàyò mò ń taṣọ mò ń ta bàtà mo dẹ̀ ń ta gèlè aṣọ bíi àǹkàrá lace guinea kampala àdìrẹ gbogbo wọn yẹn ni mò ń tà mo dẹ̀ ń ta òfì lọ́rin a dẹ̀ ń ta bàtà obìnrin ìgbàlódé gbogbo ẹ̀ là ń tà. ṣé nígbà tí ẹ tiẹ̀ lọ kọ́ iṣẹ́ yìí ní ọdún lọ́hùn náà tí wọ́n mú yín lọ sí ọ̀dọ̀ ẹni tí ẹ ti kọ́ṣẹ́ ṣé bí àwọn náà ṣe kó pọ̀ náà ní àbí dandan ni pé téèyàn bá ti lè ń taṣọ èèyàn gbúdọ̀ mú gèlè mọ́ àti bàtà mọ́ ṣé àárí àwọn míì tó jẹ́ yí pé aṣọ nìkan ni wọ́n ń tà o àbí torí pé ọ̀dọ̀ ẹni tẹ́yìn tiẹ̀ ti kọ́ṣẹ́ àwọn náà kó pọ̀ lẹ́yìn náà ṣe wò pé kẹ́yìn náà gbọ́nà bẹ̀. rárá kò rí bẹ́ẹ̀ o ẹni tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ aṣọ nìkan ló ń tà kò ta gèlè nígbà tí mo kọ́ṣẹ́ gan gèlè àsìkò tá à ń ta ẹ̀kọ́ là ń tà ń gbà yẹn gèlè páńpá là ń tà ń gbà yẹn lóòótọ́ ọ̀gá mi ń tà á nígbà tí mo dẹ̀ dọ̀gá nígbà tí bí ọdún 5 sí bíi ojúmọ́ lójoojúmọ́. bẹ́ẹ̀ ni tí nǹkan yí padà. bẹ́ẹ̀ ni mo wá tún lọ wo àwọn tó ń ta òfì gbogbo ni wọ́n ti ń tà á mo wá béèrè bẹ̀ mo tún wá fojú sí i báwo la ṣe ń rà á báwo la ṣe ń tà á bó la ti ń wọ mọ́tò bẹ̀ torí kò ń ṣe Oǹdó ń bí kò ń ṣe Ìbàdàn kò ń ṣe Èkó wọ́n ní ó máa ná mi ibi tó jìnnà o mo ní bo wọ́n ní Ìsẹ́yìn Ìlọrin mo ní mò ń gbọ́ ni mi ò débẹ̀ yẹn rí wọ́n ní kí n fojú sí i mo bọ́ ṣe mo mọ orúkọ tó ń pọn kálukú mo fojú sí i nígbà tó lọ́n jẹ́rìí ara tó wó yọ mo dẹ̀ lọ lọ́rin mo lọ kó gèlè nígbà tí bàtà náà tí mo tún rí pé ọjà ìbá ojúmọ́ ayé òdò sójú kan ojúmọ́ láyé náà tó ń fi nǹkan mọ́ kan mo tún rí pé bàtà ó tún ṣe nǹkan obìnrin mo tún lọ fojú sí lọ́dọ̀ ẹni tí mo tún lè fojú sí bàtà ó tún mú mi lọ ọjà bàtà mo fojú sí ní o kò ń ṣe pé mo kàdédé gbé báàgì mi pé mo ń lọ bàtà mo tún fojú sí mo tún kọ báwo la ṣe ń dì í báwo la ṣe ń rà á orúkọ wo leléyìí jẹ́ orúkọ báyìí kọ́ èwo lórí gínà lórúkọ eléyìí mo tún fojú sí wọ́n tún kọ́ mi mo tún fi mọ́ mo tún tẹ̀lé èèyàn lọ Èkó wọ́n tún lọ ra bàtà bí mo ṣe ṣe nìyẹn. ṣé nǹkan tí ẹ̀ ń sọ torí pé bí ẹ ṣe ń sọ látàárọ̀ bí wípé ẹ kàn jí lọ́jọ́ kan pé ẹni mo fẹ́ mọ ta bàtà èyàn ó sàmọ́ bíi pé àwọn ta bàtà ń bíbí èyàn bá bọ́ sí ìsọ bàtà kan pé ó yá ẹ bá ń kó bí 20 ẹ kó 30 eléyìí sínú báàgì ò lẹ́sìn kó dé ìsọ títí yín náà lẹ bẹ̀rẹ̀ sí níta ẹ ń sọ wípé ẹ lọ kọ́kọ́ fojú sí i ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n ti mọ̀ nípa rẹ̀ ṣé nǹkan tí ẹ̀ wá sọ ni wípé kò ṣeé ṣe kí èyàn kéèyàn mọ̀ ṣe àwọn iṣẹ́ yìí láíláì mọ̀ tiẹ̀ béèrè lọ́wọ́ ẹnìkan tàbí kéèyàn mọ̀ rẹ̀ ni tí ó máa tọ́yàn sọ́nà. ẹ ṣe kò ṣeé ṣe ó dẹ̀ tún ṣeé ṣe ẹni tó bá fogún sí lẹ́dọ̀ nìkan bó ṣe máa gbé tiẹ̀ kalẹ̀ ó máa yàtọ̀ ó dẹ̀ máa ṣàṣeyọrí yẹn tó kà déédéé jí lóòótọ́ mọ Èkó mọ́bi tí wọ́n ti ń rajà ó dẹ̀ wọ mọ́tò ó dẹ̀ dẹ́kọ̀ọ́ ó lọ sọ ní bàtà ó dẹ̀ ń rà á bó ṣe máa ra tiẹ̀ kọ́ lẹ́ni tó fogún sí ṣe máa ra tiẹ̀ tó rẹ́ tó fogún sí ti mọ orúkọ lè tó dáa ó ti mọ ilé orúkọ ilé tí ò dáa ó ti mọ bó ṣe ń sa oasis ó lè ti mọ ibi tí wọ́n ti ń ta oasis ó lè ti mọ ibi tí wọ́n ti ń ta ilé tó yẹ pé eléyìí olóòótọ́ wọ́n ta oasis bó ta oasis bí ó ti tún da àtọwọ́dọ́wọ́ bíi ìpele méjì débẹ̀ yẹn so iṣẹ́ òwò ṣíṣe kò ṣeé ṣe lè má fojú sí lọ́dọ̀ anybody ẹni tó ti ṣàṣeyọrí iṣẹ́ òwò ṣíṣe ó fojú sí lọ́dọ̀ ẹnìkan ni kò sẹ́ni tó lè rọ́ọ̀lù òwò ṣíṣe
lè má fogún sí kó lè ṣàṣeyọrí tó bá tiẹ̀ tà díẹ̀ kò sí àpadà kó bá yẹn wọlé kò ní pẹ́ nídìí òwò yẹn òwò gbà ẹ́ pé bóyá iṣẹ́ ìbá ìmọ̀ràn tó ń ta kínní ìbá ó dẹ̀ wù mí àti tà wàá fojú sí wàá lọ bá ẹjọ́ mọ̀ báwo lẹ ṣe ń ra kínní báwo lẹ ṣe ń tà á ibo ni wọ́n ti ń tà á báwo ni wọ́n ṣe ń ṣe ìgbà ẹlẹ́ni yẹn ṣẹ̀ṣẹ̀ yọrí ṣùgbọ́n mo rí pé àǹtí lágbájá ń ta kínní ó dẹ̀ kọ́lé díẹ̀ ó dẹ̀ ń lo mọ́tò èmi náà fẹ́ lọ tà á kíkà ó mọ̀ lérè bàjẹ́ o ẹ̀yin náà gbọ̀nà bẹ̀ lọ kò lè dàbí ìpẹ́ tó fojú sí ìyàtọ̀ máa ń wà ńbẹ̀ dáadáa. torí wọn tiẹ̀ máa ń sọ wípé ẹni tó bá béèrè ọ̀nà gan-an kò lè ṣìnà bẹ́ẹ̀ni ìyẹn ni nídìí iṣẹ́ òwò ṣíṣe báyìí èèyàn gbúdọ̀ tẹ̀lé bí àwọn èèyàn ní èrè láti kékeré òbí wọn lérè pé tọ̀ ọ̀nà bò ni à ń tọ̀ o tí a fi já sí ibi báyìí o ó dẹ̀ tá a bá wá tẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ aṣọ gangan ẹni tí tó bá wà tẹ̀ fẹ́ ṣiṣẹ́ aṣọ tó ti ń ròyìn pé iṣẹ́ aṣọ yìí ó wu òun kóun ò fi ṣòwò ṣíṣe irú nǹkan wo ni ẹni gbúdọ̀ ní kí ló rọ̀ mọ́ aṣọ títà ẹ̀yin tí ẹ̀ ń ta aṣọ yìí ṣé mọ̀ yìí pé bóyá ẹ ti sọ yìí pé ẹ nífẹ̀ẹ́ sí pé aṣọ láti ilẹ̀ kẹ̀tì ẹ̀ tó lọ kọ́ rárá àmúyẹ kan títí yín nù yí pé nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí ẹ ti lọ ìgbà míì sì ni kò ṣe nǹkan tẹ́yàn mọ́ nífẹ̀ẹ́ sí náà tẹ́lẹ̀ lèyàn mọ́ lọ ń kọ́ ó lè jẹ́ yí pé bóyá kí èèyàn ṣáà lọ kọ́ wípé èèyàn fẹ́ ní iṣẹ́ ọwọ́ kan lọ́wọ́ kí èèyàn nígbà tá a bá wọn sọ nípa aṣọ títà gangan kí ni nǹkan tí ó rọ̀ mọ́ ẹni tí ó tiẹ̀ lè tà irú èèyàn wo ló gbúdọ̀ jẹ́. iṣẹ́ aṣọ títà ó gba kéèyàn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú sùúrù torí ẹlòmíì báyìí ó bá yàn ra ọjà yẹn lóòótọ́ nígbà tó rà ó fi ra original kẹ́míkà lè pọ̀ jù ẹnìyẹn rà á lọ ó sọ pé òun ti wọ̀ ọ́ ipò change lẹ́yìn oṣù mẹ́ta wàá lè máa bó wàá ṣe bẹ́ẹ̀ pé kó jọ kó má bínú ẹ̀yin kọ́ ló ṣe bẹ́ẹ̀ ṣe rà á nìyẹn ẹ lè rà á látọ̀hún kó má pé tẹ́pẹ́ yìí ló máa já kúrò nù láìlọ́n wàá dé wọ́n bí kò ní pé wàá máa ti bẹ́ẹ̀ nìyẹn pé kó jọ bẹ́ẹ̀ ṣe rà á nìyẹn ẹ̀yin kọ́ ló mú kúrò so iṣẹ́ aṣọ iṣẹ́ dẹ̀ ti gbà pé tí iṣẹ́ tí èèyàn bá ti like jù kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣiṣẹ́ yẹn òótọ́ wọ́n ṣàṣeyọrí díẹ̀ iṣẹ́ òwò ṣíṣe kò gba by force ẹ̀wò tí èèyàn bá ti like àti ṣe kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹ́ ṣe àmúlẹ̀kúkúdùn ó dẹ̀ máa ṣàṣeyọrí díẹ̀ bó ṣe rí nìyẹn. ẹ ti mẹ́nubà pé kéèyàn ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ torí pé èèyàn ò rí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ síyàn gbá mi tó jẹ́ yí pé èèyàn kàn wò pé jẹ́ ìfọgbọ́n ṣe ní àárín yìí ẹ wò ọ̀rọ̀ sí kù tí a sọ ẹ̀yin ará lé mo lérò pé bá a ṣe ń sọ bọ̀ ẹ̀yin náà ni ẹ ti ń fi ọkàn bá wa lọ àmọ́ kò ní dáa kí tó gbẹ lẹ́nu ẹ já sáré dókè lọ́nà ká lọ bomi mu ẹ mọ̀ yìí kò ń bẹ̀ ò à ń padà bọ̀. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. káwọ̀ pàdé yẹn ara lé fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ṣé kí n sọ pé ẹ ti sọ nǹkan nù ni ọ̀dà náà kò burú ẹ tètè fìkàlẹ̀ sí ẹ torí omi tó sì wà ní àmú náà ó tó mu èmi àtàlejò mi àtijọ́ ń fi ọ̀rọ̀ jomi tó rọ̀rọ̀ ní àtàárọ̀ lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò ìyún òwò ṣíṣe ni wọ́n ṣe tí wọ́n sì ń ta aṣọ mo lérò pé ti fìkàlẹ̀ sí ẹja mọ́ bá a bọ̀ bí àwa ṣe ń sọ bọ́ kó tó di wípé àlọ́sókè lọ́nkà lọ mú mi ẹ̀ ń sọ nípa pé èèyàn gbúdọ̀ fi ojú sí ní ibì kan kó tó di wípé èèyàn ó bẹ̀rẹ̀ tábà wá tiẹ̀ sọ níbi 20 ọdún tí ẹ wá tiẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ́yìn ti dá dúró àwọn àdójúkọ wo tiẹ̀ ni ẹ ti bá pàdé tí ẹ tiẹ̀ lè sọ. àdójúkọ pọ̀ níbi ọjà títà yẹn gan-an àdójúkọ pọ̀ ẹlòmíì báyìí èèyàn àtajà fún ó máa di wàhálà bí àdìrẹ báyìí kò ń pé ọ̀pá 5 sínú ẹ̀ torí wọ́n máa fi gíní dì í ni tó bá dẹ̀ ti dì í tí wọ́n fẹ́ fi sínú aró yẹn ó máa sún pọ̀ so kò ní lè pé ọ̀pá 5 mọ́ nígbà tí èèyàn bá tà fẹ́ èèyàn bí ọ̀pá 5
nígbà tí ènìyàn bá dọ̀ràn tó bá wọ̀n á sọ pé kò pé ó sọ pé ọ̀pá 4 or 4 àbọ̀ irú ènìyàn lè lọ mú ọlọ́pàá so irú ènìyàn gbọ́dọ̀ gbé mára pé bá a ṣe rà á nìyẹn àti bá rọ̀dá stand iṣẹ́ yẹn ló máa mọ̀ pé bó ṣe rà á nìyẹn kò ṣe pé ó ṣì tiẹ̀ no òkè gìdẹ̀ ní nípa tí travel ọjà tí èèyàn ò bá kọ wọn kàn máa fi ìdánwò tó ń gúnlẹ̀ síbì kan gbogbo owó tó ń máa gbà tán ọjà tó ń tàn 2 naira níbòmíì wọ́n dẹ̀ máa fi ìdánwò tó ń gúnlẹ̀ síbì kan owó tó ń lè máa rà á ní 5 naira báwo ló ṣe fẹ́ rí tiẹ̀ tà àwọn oníbàràǹdà máa fi sílẹ̀ síbì kan wọ́n dẹ̀ máa gbégbélé lọ́wọ́ òkè gìdẹ̀ ní travel ọ̀nà Èkó a lè dé láago 4 eléyìí ta lọ last báyìí àṣẹwò Oǹdó ní after 7 láti adẹ̀tẹ̀ wọnú mọ́tò tá a ti ń bọ̀ láti 9 láti bọ́ sínú go slow so irú yẹn ẹni tí ò bá ní àfojúsọ tí ò bá ní pé òun fẹ́ ṣàṣeyọrí nínú iṣẹ́ àti sú so àfàsẹ́yìn pé wàhálà iṣẹ́ ìpọ̀ o kò dẹ̀ sí òwò tí ò ní wàhálà kò sí kẹtẹ́ èèyàn lè tà láì mọ́ sí wàhálà mẹ́tọ́rí èèyàn travel lọ ra nǹkan yẹn ni èèyàn á dẹ̀ fẹ́ jókòó tà á travel lọ ra nǹkan yẹn dẹ̀ ní tí èèyàn bá wà ń bẹ̀ á dàbí ẹ tó ní gbogbo ṣọ́ọ̀bù 5 tó bá travel lọ rajà o lè rò bóyá ó ní ṣọ́ọ̀bù kan ó bá ṣe múra bó bá ṣe rí so iṣẹ́ òwò ṣíṣe ó gbà kéèyàn ní sùúrù pẹ̀lú ẹ̀ kéèyàn dẹ̀ mọ̀ pé iṣẹ́ ìpò fẹ́ fi ṣe nǹkan tó dáa so ẹ̀ tó ti ṣe irú ẹ̀ á ṣàṣeyọrí. àwọn ẹ ti dákọ̀ àdójúkọ pé bóyá ẹ ti rìnrìn àjò nǹkan tẹ̀ ń sọ ni pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ yìí ó gbúdọ̀ lè rìnrìn àjò. bẹ́ẹ̀ni. tí ẹni tí kò bá wá lè rìnrìn àjò tó sì wù kí ó fi iṣẹ́ òwò yìí kó fi jẹun kọ́ kò ṣeé ṣe. kò sí òwò téèyàn lè ṣe láàmú rìnrìn àjò wọ́n jẹ́ pé àtẹ̀gàn lèèyàn tà ń lé èèyàn máa lọ inú ọjà lọ rà á. ó tiẹ̀ lè wá mọ́ jẹ́ pé ilé tí ó jìnnà. travel bóyá èèyàn lọ Èkó Ìbàdàn ibi bóyá Tógò yẹn so ó bá jẹ́ pé ẹni òwò téèyàn fẹ́ ṣe èèyàn máa kúrò nínú ilé ẹ̀ lọ bìkan lọ gẹ̀ẹ́tì ẹni ó máa ṣe tà á kò ṣe pé èèyàn káà máa fún rẹ̀ pé òun kà rí kan yẹn nínú ilé òun dẹ̀ fẹ́ tà á kò possible tí ẹ bá tẹ̀ rí nínú ilé ẹ̀gá tó bá ń tà á kò sí ó máa tán lọ́jọ́ kan bóyá èèyàn fúnra ẹgbẹ́ ẹ̀fọ́ sẹ́gbẹ́ ilé ẹ̀ ó tà á ó máa tán èèyàn dẹ̀ máa lọ bìkan lọ ra igi ẹ̀fọ́ yẹn kí òun lè gbìn kó tó lè máa dà ńlá ni so òwò tí òwò téèyàn lè ṣe èèyàn á lọ bìkan lọ gẹ̀ẹ́tì ẹ̀. ó lágbára o ẹ ti bá wa mẹ́nubà pé tí èèyàn bá fẹ́ kọ́ṣẹ́ yìí ó kéré tán ọdún 2 ni yóò fi kọ́ ṣé ọkùnrin àbí obìnrin nìkan ni ó lè kọ́ iṣẹ́ yìí ǹjẹ́ àwọn ọkùnrin tí ẹ̀ ń ṣe irúṣẹ́ yìí. ọkùnrin ṣe tó pọ̀ nílùú Èkó ọkùnrin ló pọ̀ jù. lára àwọn tí wọ́n ń ta aṣọ ní Ìbàdàn ọkùnrin pọ̀ tó ń taṣọ nílùú Oǹdó dẹ̀ ní ọkùnrin wà tó ń taṣọ. ìyẹn ni pé àtọkùnrin àtobìnrin ó lè ṣiṣẹ́ kí èyàn wá tiẹ̀ tó lè kọ́ iṣẹ́ yìí irú ọmọ bẹ́ẹ̀ tiẹ̀ lè tó bí ọmọ ọdún mélòó pé ó kéré tán ó ti gbúdọ̀ pé iye ọjọ́ orí báyìí ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ṣé ẹni tí ó ti jáde níléèwé àbí irú ìwé mélòó ni ẹni tiẹ̀ ti gbúdọ̀ kà kó tó di pé yóò kọ́ iṣẹ́ yìí. ẹ ṣe ẹni tó fẹ́ ṣe òwò ṣíṣe tó máa tètè fi ṣàṣeyọrí ó gbúdọ̀ kọjá 18 torí owó la fi ń ṣe òwò kò dẹ̀ sí ọmọ tí ọpọlọ bá ti gbé àti ka owó kò lè mọ iye púpọ̀ bẹ́ẹ̀ ni so kò dẹ̀ sí ọmọ bóyá tí ò sí rówó rí tọ́jọ́ orí ẹ̀ kéré tó bá rí owó ńlá yẹn kò lè control ẹ̀ bẹ́ẹ̀ ni so ọjọ́ orí ọmọ gbúdọ̀ pé 18 years ká tó lè fi síbi òwò èèyàn dẹ̀ gbúdọ̀ lọ school tó bá ké pa èèyàn máa lọ sí primary 5 primary 6 ìwé kó ka ìwé 6 tán kò sí bó ṣe lè rí bẹ́ẹ̀ èèyàn ti máa ka ìwé 6 ìgbà ló wo òun tàn tó lè ṣe díẹ̀ agbépẹ́lí. ọjà náà ó ní ìṣirò bí a ṣe ń ṣí. bá a ṣe máa ṣí kò dé síkà téèyàn ń tà ó máa lórúkọ tí o bá tiẹ̀ lè kàga ara wàá tiẹ̀ lè spẹ́ẹ̀lì ẹ̀ díẹ̀ tó máa fi yé ẹ pé eléyìí lórúkọ báyìí wàá dẹ̀ ṣírù ẹ̀ oye báyìí ni mo ra eléyìí oye báyìí ni mo tà á tó bá fẹ́ receipt wàá lè gẹ̀ẹ́tì ẹ̀ pé eléyìí ló ń jẹ́ bẹ́ẹ̀ eléyìí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin aráalé wọ́n sọ wípé kíkọ́ mímọ̀ òwe ìjàpá èèyàn gbúdọ̀ kọ́ náà ni tá a bá ti sọ wípé káwò ní àtàpá bí yóò ti tó bí ìlú mélòó
àbí orílẹ̀-èdè mélòó tí iṣẹ́ yìí tẹ̀ ti gbé yín dé bóyá ẹ ti lọ rajà níbi bẹ́ẹ̀ ni o àbí àwọn tí wọ́n tiẹ̀ ti bá yín rajà láti irú ìlú bẹ́ẹ̀. ẹ ṣé ìlú Èkó mo ti lọ rajà ìlú Ìbàdàn mo ti lọ rajà ìlú Ìsẹ́yìn mo ti lọ rajà ìlú Ìlọrin mo ti lọ rajà mo lè tajà ní UK. ẹ ti tajà fáwọn tó wà ní ìlú ọba. bẹ́ẹ̀ ni mo máa ń sẹ́ǹdì ọjà sí wọn tó bá nìkan tó wù wọ́n a máa sọ̀rọ̀ ní WhatsApp màá dẹ̀ bá wọn páàkì ẹ̀ wọ́n dẹ̀ lọ bá wọn sẹ́ǹdì ẹ̀. ẹ lè fi ránṣẹ́. bẹ́ẹ̀ ni. ìyẹn ni pé aṣọ yìí ó ṣeé ṣe kí èèyàn tún tà fún àwọn tó wà ní òkè òkun. bẹ́ẹ̀ ni dáadáa wọ́n máa ń raṣọ ránṣẹ́ sí wọn lọ́rùn tí wọ́n bá yẹ lè tí wọ́n like wọ́n máa ní kéèyàn sẹ́ǹdì ẹ̀ wọ́n dẹ̀ máa pick wọ́n dẹ̀ máa bá wọn páàkì ẹ̀ wọ́n dẹ̀ máa sẹ́ǹdì ẹ̀. ṣé nǹkan tẹ̀ wọ́n sọnù lọ́rọ̀ kan ni pé iṣẹ́ yìí iṣẹ́ tí ó lówó lórí ni. bẹ́ẹ̀ ni. tí a bá wá tẹ̀sọ́ yí pé ká wá wò yí pé tọ̀ iṣẹ́ yìí o ọmọ kan lára ọmọ yín wá ní àwọ̀ òun kóhun ò mọ̀ ṣe ǹjẹ́ tiẹ̀ gbà láàyè ṣé iṣẹ́ tó ṣe fi lé ọmọ lọ́wọ́ ni tó jẹ́ wípé iṣẹ́ tó ṣe fi yan gangan ni ní àwùjọ. iṣẹ́ aṣọ títà ó ṣe fi yan gàn láwùjọ ó dẹ̀ ṣe fi lọ́mọ lọ́wọ́ tá a bá ń pe òwò ṣíṣe obìnrin tó ṣe é fojú ojú èèyàn gidi wò èèyàn pàtàkì iṣẹ́ aṣọ títà gba nọ́mbà ó gba ipò tó bá ṣe gbé ipò kan lára iṣẹ́ obìnrin òwò ṣíṣe obìnrin iṣẹ́ aṣọ títà ó ní ipò tó bá nípò kìíní nípò kejì so ó ṣe fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ rere ni iṣẹ́ tó dẹ̀ lówó lọ́wọ́ ni èèyàn gidi ló ń ṣiṣẹ́ yẹn so ó ṣe fi lọ́wọ́ lọ́wọ́. gbogbo àwọn nǹkan tẹ̀ tí ẹ̀ka papọ̀ yìí gan pé ó ṣe fi lọ́mọ lọ́wọ́ ó lówó lórí iṣẹ́ àwọn tí ń ṣe èèyàn gidi ni wọ́n á tún sọ pọ́kùn tó bẹ́ẹ̀ ló lè ṣe ẹ̀yin aráalé tí nǹkan tí mò ń ro lẹ̀ ń rò àjọ ń ro kankan náà ọ̀dà náà kò sí wàhálà ẹ ti bá wa sọ sọ́tún ẹ ti bá wa sọ sósì ẹ ṣe inú wa tiẹ̀ dùn pé a pè yín ẹ jẹ́ wa èmi wá tiẹ̀ wá fẹ́ kẹ́ tiẹ̀ wá bá mi gba àwọn aráalé nímọ̀ràn pàápàá jùlọ àwọn òbí ṣé mo wí pé òbí ni ẹ̀yin náà mo wá fẹ́ kẹ́ ẹ fojú wò wípé yóò ti ní ọmọ kan tó bá yẹ pé lọ́jọ́ kìíní àná tẹ́yìn sọ pé tọ̀ iṣẹ́ tó wù yín leléyìí tẹ́ ẹ fẹ́ kọ́ tí àwọn òbí ti sọ yí pé àìrọ̀ ò lè kọ́ o níbo ni ẹ fẹ́ wà lónìí tí èèyàn ò sì mọ̀ yí pé ibi iṣẹ́ tí èèyàn ò ti là leléyìí mo fẹ́ kẹ́ bá ń gba àwọn òbí nímọ̀ràn àwọn míì ò ní iléèwé nìkan ni ó lọ wọ́n sì mọ̀ yí pé orí ló mọ sí àṣelà iṣẹ́ tí ọmọ kọ̀ọ̀kan ò sí àbí nǹkan tó ọmọ kọ̀ọ̀kan ò jẹ́ ẹ̀yìn Ọlọ́run nìkan ló mọ̀ pé ọmọ sì ń lọ sí iléèwé kò sọ wípé kó mọ̀ kọ́ sí àbí só dira wọn lọ́wọ́ ni kò dira wọn lọ́wọ́ mo fẹ́ kẹ́ bá ń gbà wọ́n nímọ̀ràn. ẹ ṣe iṣẹ́ òbí ìmọ̀ràn mi fún yín pé kò ń ṣe iléèwé nìkan ṣoṣo ni àṣeyọrí wà àṣeyọrí wà níbi iṣẹ́ ọwọ́ ó dẹ̀ wà níbi òwò ọjà títà ẹ ṣe oore ọ̀fẹ́ kan fún àwọn ọmọ yín tọ́mọ bá ti ń lọ school ó lè fi àsìkò díẹ̀ tó bá ní holiday or Saturday ó lè máa fi wo iṣẹ́ kan àti ṣe kò ń ṣe ìwé nìkan lèèyàn fi ń jẹun o iṣẹ́ òwò ṣíṣe iṣẹ́ ọwọ́ anybody ló lè ṣe ó dẹ̀ fìyàn lọ́kàn balẹ̀ ó dẹ̀ mú ìtẹ̀síwájú bá ayé ènìyàn ṣùgbọ́n kò ń ṣe ìwé nìkan ẹlòmíì báyìí nítorí ọmọ ọba ti lọ òwú kò ṣe oríire oníṣẹ́ ọwọ́ míì gan oníwèé míì kò lè dúró sẹ́gbọ̀n oníṣẹ́ ọwọ́ kò sí nǹkan tí oníwèé ṣe tí olówó ó ṣe ju bẹ́ẹ̀ lọ olówó rọmọ lóyìnbó ó dẹ̀ kọ́lé ó dẹ̀ ra mọ́tò kí ló tún kù láyé tí èèyàn ṣe tí olówó ò lè ṣe so kò ń ṣe oníwèé nìkan ló lè ṣe nǹkan tó dáa jù lágbàáyé so oníṣẹ́ ọwọ́ olówó míì obìnrin olówó míì ọmọ ẹ gbogbo ọmọ ẹ lè wà ń lu òyìnbó ọ̀hún á dẹ̀ wà Nàìjíríà òwò dẹ̀ ló ń ṣe so ẹjọ́ ìmọ̀ràn mi fún yín pé ọmọ wa tó sọ pé school ẹjọ́ kó kàwé kó máa ti kà àti kọ́ tó sọ pé iṣẹ́ òun àti ṣe ẹjọ́ ẹ má takò torí pé orí ló mọ iṣẹ́ àṣelà ẹjọ́ iṣẹ́ orí dẹ̀ ràn yàn ó yàtọ̀ síra ọmọ ẹlòmíì jẹ́ pé ìwé ní tiẹ̀ àti ṣàṣeyọrí ẹ̀ ń bẹ̀ ẹlòmíì dẹ̀ ló jẹ́ pé iṣẹ́ orí ẹ̀ ló máa fi méèkìtì ẹjọ́ ìmọ̀ràn mi fún yín pé ẹ jẹ́ ká fa ọmọ wa mára ká dẹ̀ gbọ́n nǹkan tí wọ́n bá sọ ká dẹ̀ fi
ká digest ẹ̀ mára ká lè bá wọn gbé yẹ̀wò ká lè fi ìdí ẹ̀ múlẹ̀ ẹ jọ̀ọ́. ẹ ṣeun tí ẹ di àwọn òbí lẹ sọ yún fún mo wá fẹ́ padà sí ọ̀dọ̀ àwọn ọmọ náà fúnra wọn ọmọ mi wà tó jẹ́ wípé yóò ní kíni òun ládùúrúwé tóun kà tóun ti wà nípele báyìí níléèwé gíga kóun wá lọ mọ kọ́ṣẹ́ kan kò ṣeé ṣe o ẹ dákun ẹ bá ń gbà wọ́n nímọ̀ràn ṣé ẹni tó oríire tó rẹ̀ nǹkan tó àwọn mímọ̀ sọ ni pé ẹni tí ò mọ nǹkan kan nínú ń kọ́ iṣẹ́ àbí ní tiẹ̀ ń kọ́ iṣẹ́ bá a ṣe ń ṣiṣẹ́ òwò ni àbí bá a ṣe ń ṣiṣẹ́ ọwọ́ kan o ẹ bá ń gbà wọ́n mọ̀ràn náà. ìmọ̀ràn fún àwọn ọmọ ẹ jọ̀ọ́ òwò ṣíṣe ó rọrùn o ẹ jọ̀ọ́ tẹ́ bá dẹ̀ tẹ̀lé ẹ máa mẹ́kì ẹ̀ ẹ má sọ pé ìwé ní kẹ́lòmíì ọpọlọ ẹ lò fún ìwé ó lè tó dẹ̀ máa waste time ẹ̀ ní school ṣé tó bá like torí pé òun like iṣẹ́ yìí anything àwọn òwò yìí ẹ jọ̀ọ́ ẹ pẹ̀ òbí yín ẹ bọ̀ sọ ìyá mi ò mo ti repeat o ọkùnrin o mo fẹ́ ṣiṣẹ́ yìí ẹ lò ọlọ́dọ̀ wa báyìí graduate wà bẹ́ẹ̀ tó pọ̀ ẹlòmíì serve ó ṣe everything ó dẹ̀ padà ó dẹ̀ ń taṣọ ìyẹn ò ní kó mọ̀ ṣe oríire ìyẹn ò ní pé bóyá ìwé tó kà yín pé kò ní mínì ó ní mínì torí àgbékalẹ̀ tiẹ̀ ayàtọ̀ sẹ́ni tó kà rárá ó ṣe máa gbé kalẹ̀ so kò sí ìwé owó gbogbo ẹ̀ ló yọ ti owó orí dẹ̀ ní iṣẹ́ orí bá ti rán èèyàn ó yàtọ̀ o ẹlòmíì ìwé tó bá ń kà ọ̀nà kò ń ṣe ojú ọ̀nà ẹ̀ iṣẹ́ oríran ti ọ̀tọ̀ ni ọmọ mi ìbá kò ṣe test ní class wọ́n lè fẹ́ ṣe exam fún ó dẹ̀ máa gbé first ọmọ mi ó dẹ̀ máa ṣe test wọ́n tún máa gbá lesson ti ṣàfún extra upon dio ó jẹ́ pé 0 ẹ jọ̀ọ́ ọmọ wa ọlọ́run àbá wa kọ́ wọn o ọmọ wa dẹ̀ máa gbọ́ràn sí wa lẹ́nu àníṣe ọmọ bí o ẹ jọ̀ọ́ òbí gbogbo ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ òbí lèmi máa darí ẹ̀ sí ọmọ òbí rere ọmọ ò lè máa correct ó lè correct ẹ̀ ọmọ ò lè máa pàṣẹ fún òbí rere ọmọ kọ́ ló máa pàṣẹ fún tóbi rere bá jókòó tó bá wo ọmọ ó ti máa mọ bó ṣe máa rí pé ọmọ ẹ̀ ọpọlọ ẹ̀ ó lòdì ẹ̀ kò lè gbé ìwé yìí ibi tó ń lọ yìí bó ṣe ń ṣe yìí iṣẹ́ wo ló lè ṣe iṣẹ́ wo ló fẹ́ràn jù kí ló fẹ́ràn jù òwò wo ló fẹ́ràn jù ó dẹ̀ máa fi sí gbogbo ọ̀rọ̀ yìí orí òbí ni o òbí mi ìdẹ̀nu máa fọmọ míì síbi òwò ṣíṣe síbi iṣẹ́ ọwọ́ ṣíṣe kò ní gbérin iṣẹ́ yẹn lé lọ́wọ́ tí ọmọ yẹn kà waste àkókò yẹn dànù ọmọ yẹn gbogbo ọdún méjì ọdún kan àbọ̀ yẹn ó kò máa waste ẹ̀ dànù school kò lè padà sí iṣẹ́ yẹn tó kọ́ yẹn wọn ò gbérin iṣẹ́ lé lọ́wọ́ wọn ò bí òwò ló lọ kọ́ wọn ò fún lówó tó máa fi tà á so irú ẹni yẹn ṣó máa pé wọ́n ti bà kárí ẹ̀ jẹ́ báyẹn school tó kà àbọ̀ ìwé ló kà iṣẹ́ tó kọ́ tí ò tà lẹ́yìn bí ọdún 5 kò lè máa mọ́ olójúmọ́ ní iṣẹ́ wọ̀nyí tó máa upgrade so bó ṣe ń lọ a dẹ̀ ṣe ń bá a lọ so bí mi báyìí a ní ọpọlọ ẹni ògbéwé ó ti repeat lẹ́ẹ̀mejì kó lọ kọ́ṣẹ́ kan báyìí kó lọ ṣe á dẹ̀ fi síbẹ̀ ọ̀pọ̀ndíò ọmọ yẹn gan àti jẹun lọ bí iṣẹ́ yẹn gan iṣẹ́ yẹn á sú ìmọ̀ ti máa fún lóyún àdẹ̀mọ́ ọmọ ẹjọ́ òbí àmọ́ ọmọ ìmọ̀ràn mi sí yẹn àmọ́ ọmọ o ọmọ mi gan tó ṣiṣẹ́ ọwọ́ yẹn nǹkan tó bá control ó lè jẹ́ lè tẹ́ pé òun ló ń gbé first ní class tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjọ́ ẹ jẹ́ ká fa àwọn ọmọ wa mọ́ra àwọn òbí ẹ lè tọ́pọ̀lọ́ wọn bá gbé ẹ jẹ́ kí wọ́n ṣe é tí wọ́n bá lè fọmọ síbi òwò ẹgbẹ́ lè ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ lọ Èkó ẹ lọ Ìbàdàn obìnrin kan tó ń control oníwèé mi ò lè control nǹkan owó tí àwa oníṣòwò ń ná àwọn tó ń gba owó oṣù lè bá wa dúró bẹ́ẹ̀ ni gbogbo ẹni ni mo fi ń sọ bá a ṣe ń ná owó oníṣòwò lè bá wa ná owó bẹ́ẹ̀ torí àwa ń rówó a dẹ̀ náwó oníṣẹ́ oṣù míì kò lè bá wa ná o ẹjọ́ kò ń ṣe ìwé nìkan la fi ń ṣoríire o. ẹ ṣeun
ẹ wò inú mi dùn wípé mo ti ẹ̀ pè yín tẹ́ ẹ jẹ́ mi ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ní dáadáa yóò yọrí sí rere láṣẹ Èdùmàrè àwọn ìlú ńláńlá tí ọjà yín ò wá tí ìdè wọn ò débẹ̀ wọ́n sì mọ̀ gbọ́rọ̀ yín káàkiri sí rere ní láṣẹ Èdùmàrè ẹ ṣé inú wa dùn tí ẹ mọ̀ pé nígbà tẹ́ dé ẹ kí àwọn aráalé pé ẹ kú lé ní báyìí ẹ dágbére fún wọn kí wọ́n lè bá mọ̀ pé ẹ ti ń lọ. ẹ ṣé o gbogbo tẹ́ fi ń wò wá ò ní fọ́ o ìtẹ́lẹ̀ fi ń gbọ́ wa kò ní di o ó tún dìgbà kan náà àti máa ríra pa láyà àtàláfíà o a máa ṣọdún ayọ̀ o a dẹ̀ ní fi wá ṣàwátì o. àmín. ẹ̀yin ará lé mo lérò wípé ètò ti tò níyì ibi tí ó ti jẹ́ titi yín ẹ̀ ti rí gbámú ọ̀dà náà ẹ mọ̀ pé Olúwaṣeyìfúnmi ò ní kájọ ètò náà láìláìmọ̀ gbàrà wà ní ìmọ̀ràn ẹ já lọ darapọ̀ mọ́ wọn ní abala omi ọgbọ́n ẹ mọ̀ yín kó bẹ́ẹ̀ mọ́ dìde à ń padà bọ̀. KAFTAN TV la wà ń wò KAFTAN TV kárí ayé KAFTAN TV la wà ń wò ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo KAFTAN television ibẹ̀ lẹ ti máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ń bí àwa la sọ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. KAFTAN TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò èmi náà kó jẹ o èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo KAFTAN TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ńbẹ̀ ibẹ̀ ní kẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo KAFTAN TV o KAFTAN TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. KAFTAN TV is the best. kápolówó ọjà kájé ó búgbájẹ́ o KAFTAN TV la wà ń wò KAFTAN TV yìí kárí ayé KAFTAN TV la wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo KAFTAN TV. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. orí ètò Akirikaye náà la wà mo kí yín káàbọ̀ sí abala omi ọgbọ́n orúkọ tèmi ni omidan Beatrice Tèmítọ́pẹ́ omi ọgbọ́n tòní rèé. Bàbá kan wà ní ìlú kan tó bímọ ọkùnrin 6 gbogbo ènìyàn ló ń kan sára sí bàbá ẹ̀ gbogbo ènìyàn ló ń kan sára sí bàbá ẹ̀ látàrí bó ṣe kó gbogbo ènìyàn mọ́ra ó nífẹ̀ẹ́ ọmọdé ó nífẹ̀ẹ́ àgbà bó ṣe nífẹ̀ẹ́ onílé bẹ́ẹ̀ náà ni ó nífẹ̀ẹ́ àlejò ó kó tẹrú tọmọ mọ́ra ó jẹ́ ènìyàn tó kó gbogbo ènìyàn mọ́ra bí bàbá ẹ̀ ṣe nífẹ̀ẹ́ gbogbo ènìyàn bẹ́ẹ̀ náà ni àwọn àtọmọdé àtàgbà bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ bàbá ẹ̀ ṣùgbọ́n kinní kan wà tó wá jẹ́ pé ó bàjàwọ̀ bàbá yìí jẹ́ apá rẹ̀ tó gùn jọ tán lọ ní ti àwọn ọmọkùnrin 6 tó bí tí wọn ò fìfẹ́ wọn síra wọn wọn ò nífẹ̀ẹ́ ara wọn dénúdénú bó tilẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ló ń sọ pé bàbá yìí dára bàbá yìí dára síbẹ̀ àwọn kan náà tún sọ wípé bàbá yìí dára ṣùgbọ́n ibi tí bàbá yìí kù sí ni tàwọn ọmọ rẹ̀ tí kò nífẹ̀ẹ́ ara wọn dénú wọn èyí tí wọ́n sì jẹ́ kí wọ́n fẹ́ bu ẹnu àtẹ́lu bàbá yìí pé bàbá yìí kò ní àṣẹ lórí àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n nígbà tó wáyá nígbà tó lọ́jọ́ dé tí bàbá yìí kú tọ́lọ́jọ́ dé tó mú bàbá yìí lọ ibẹ̀ làṣírí àwọn ọmọ 6 yìí ti wá tú àwọn ọmọ 6 yìí lọ bá gboko ibi tí wọ́n ti máa yá owó èlé tí wọ́n bá gba ibẹ̀ lọ ẹnì kọ̀ọ̀kan wọ́n yá 2,000 èyí tí àpapọ̀ owó tí wọ́n yá tí ó jẹ́ 6,000 ṣèbí àìsí ìfẹ́ àìmọ̀nú ara wọn ni kò jẹ́ kí wọ́n mọ èrò nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ìṣínwó ìkòròwó ohun tí a bá jìjọ rò gígùn nígún àìsí ìfẹ́ ni ò jẹ́ kí àwọn ọmọkùnrin 6 yìí finú wọn ra wọn gbogbo wọn lọ yáwó nígbà tí wọ́n sì yáwó tán lóòótọ́ wọ́n sì òkú bàbá yìí ayé gbọ́ ọ̀run mọ̀ arọ tí kò lẹ́sẹ̀ gan ní kán gbé òun dìde pé òun fẹ́ lọ síbi òkú bàbá yìí gbogbo èèyàn wọ́n fi lé pọtí wọ́n fọ̀ràn roka wọ́n fi gbogbo agbádá díràn wọ́n jẹ wọ́n mu kò fẹ́ sẹ́ni tí ò jẹun níbi òkú bàbá yìí ṣùgbọ́n nígbà tó wáyá tí wọ́n sì kú tán kọ́ jẹ́ ká ní pé àwọn ọmọ 6 yìí nífẹ̀ẹ́ ara wọn wọ́n máa forí ko orí pé ẹnìkan ni kó dúró sí oko ọgbà káwọn 5 tó kù kí wọ́n sì lọ wá iṣẹ́ ṣe láti lọ san owó tí wọ́n yá ṣùgbọ́n àìmọ̀tẹ́mẹ̀rò àìní ìfẹ́ òun ló mú kí àwọn ọmọ bàbá 6 yìí kí wọ́n mú kí wọ́n ṣiṣẹ́ àṣekúdórógó ní oko 6,000 àìní ìfẹ́ àìmọ̀nú ara wọn àìfìfẹ́ wọn síra wọn òun lè jẹ́ kí àwọn ọmọ 6 yìí tó jẹ́ kí wọ́n kú ikú àìtọ́jọ́ ẹ̀yin náà ẹ wá wò ìtàn tí a gbọ́ tán yìí
ẹ wo bí àìsí ìfẹ́ ṣe mú ikú àìtọ́jọ́ bá àwọn bàbá mẹ́fẹ̀ẹ̀fà yìí tẹ́ bá wá wò ẹ jẹ́ ká wá gbé ìtàn yìí ká wá gbé wọnú àwùjọ Yorùbá wa lónìí ká gbé wọnú àwùjọ wa lónìí ǹjẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè ǹjẹ́ ìwọ nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ ǹjẹ́ ọmọnìkejì rẹ nífẹ̀ẹ́ ǹjẹ́ o lè fìfẹ́ sowọ́pọ̀ pẹ̀lú ọmọnìkejì rẹ láti wá ìyànjú sí ìṣòro tẹ́ ẹ mọ̀ tí ẹ̀yin méjèèjì tẹ́ ń dojúkọ ẹ̀yin náà ẹ wá wo orílẹ̀-èdè wa lónìí ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa lónìí ẹ wo irú àwùjọ tá a wà lónìí ǹjẹ́ ìfẹ́ la fi ń bára wa lò ó dáa tó bá wá ṣe ìfẹ́ kí ló wá dé kí ló jẹ́ tó jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà wá pọ̀ ní àwùjọ wa lónìí kí ló jẹ́ tó jẹ́ pé tèmi ni Paul o ìwọ ni Apollo kí ló jẹ́ tó fi wá pọ̀ ní ìran wa lónìí ẹ jẹ́ ká tún wá wo ibi tí a ti ń ṣiṣẹ́ ṣé ìfẹ́ la fi bára wa ṣiṣẹ́ ṣé ìfẹ́ ni a fi ń bára wa lò ṣé ìfẹ́ la fi ń ṣiṣẹ́ tí à ń ṣe ṣé tinútinú náà ló fi ń ṣiṣẹ́ níbi tó wà ṣé kì í ṣe pé àfojúfẹ́ni máfọkànfẹ́ni ní tirẹ̀ ṣé kì í ṣe pé nígbà tí ọ̀gá rẹ̀ ò sí nílé bó ṣe wù ọ́ ló ń ṣe nígbà tó bá wá jẹ́ pé lóòótọ́ ìfẹ́ ló fi ń ṣiṣẹ́ kí ló wá dé tó fi jẹ́ pé àríwísí pọ̀ nínú iṣẹ́ rẹ̀ kí ló dé tó fi jẹ́ pé iṣẹ́ tó ṣe nígbà tọ́gá ẹ wà ń bẹ̀ kí ló dé tó fi yàtọ̀ sígbà tọ́gá ẹ ò sí ń bẹ̀ kí ló wá dé tó wá ń ṣe bó ṣe wù ẹ́ ẹ tún jẹ́ ká wá wò ó ẹ jẹ́ ká wá wo inú ìjọ Ọlọ́run tí a wá wà lónìí ìwọ tó pera ẹ ní ìránṣẹ́ Ọlọ́run ṣé tọkàntọkàn ló fi ń ṣiṣẹ́ Ọlọ́run ṣé ìfẹ́ tọ́lọ́run ní sí ẹ ló ní sí àwọn ọmọ ìjọ ṣé ìfẹ́ tí Ọlọ́run tó ní kó fi wọ̀n sí àwọn ọmọ ìjọ ṣé òun ló fi wọ̀n sí àwọn ọmọ ìjọ báyìí ṣé o pera rẹ ní òjíṣẹ́ Ọlọ́run ṣé òjíṣẹ́ Ọlọ́run ni ọ́ àbí òjíṣẹ́ ara ẹ̀ ṣé iṣẹ́ Ọlọ́run ló ń jẹ́ àbí iṣẹ́ ara ẹ̀ gangan àwọn ọmọ ìjọ ṣé a fìfẹ́ wọ̀n síra wa ṣé tinútinú la fi ń fẹ́ ara wa àlùfáà mọ́ṣáláṣí náà ń kọ́ ọ̀rọ̀ náà kò yọ ọ̀rùnwọ́ náà sílẹ̀ ǹjẹ́ ìwà tó ń wù ṣé ìwà tí òun wù sí àwọn ọmọ ilé kéwú ṣé ìwà tí Ọlọ́run fi rán ẹni ṣé ìwà bí Ọlọ́run ni ẹ tún jẹ́ ká wá wò ó ẹ tún jẹ́ ká wá wo inú ilé tí a wá ń gbé lónìí ẹ wo àwọn tán pera wọn lọ́mọ ìyá ẹ wo àwọn tán pera wọn lọ́mọ bàbá ǹjẹ́ ìfẹ́ minú ni o ní ṣé ìfẹ́ minú ni ọkọ ní sí ìyàwó ṣé ìfẹ́ minú ni àbúrò ní sí ọkọ ṣé ẹ̀jẹ̀ wọ̀n nínú ìgbésí ayé yín nínú ilé ṣé ìfẹ́ ni ẹ fi ń wọnra yín ìyá gbé bàbá ṣòwò bàbá gbé ìyá ṣòwò ẹ nítorí àìríjẹ àìrímu ẹ mú kan nínú ọmọ yín ẹ fi ṣòwò ṣé ìfẹ́ la lè pè é ẹ jẹ́ ká tún wá wo àárín àwọn ọ̀rẹ́ méjì òpèrà rẹ ní ọ̀rẹ́ méjì ní ọ̀rẹ́ minú ni ẹ̀yin méjèèjì ṣé ọ̀rẹ́ kìíní ṣó lè gbọ́ rí ọ̀rẹ́ kejì jẹ ṣé ọ̀rẹ́ minú lẹ́yìn méjèèjì kí wá la wá ń sọ gan-an ní pàtó kí lóhun tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an ní pàtó ìfẹ́ kí la wá lè fìfẹ́ wé kí lóhun tí a lè fìfẹ́ wé kò sí ohun tí a lè fìfẹ́ wé nítorí ìfẹ́ á máa farada ohun gbogbo ìfẹ́ á máa ní sùúrù ìfẹ́ á máa á ní ìkómọ́ra á ní ìpamọ́ra gbogbo ohun tí wọ́n bá ṣe sí ọ kì í ṣe pé kó ta wọ́n nù pẹ̀lú ìfẹ́ tó bá lẹ́ni tó ṣe nǹkan sí ẹ gan torí pé ibi ohun tó ṣe sí ọ yìí o kò bá ẹ lára mu tàbí kò bá ẹ lójú mu fìfẹ́ pé ẹni yẹn kí ló dé tó fìfẹ́ pé ẹni yẹn kó jẹ́ pé kó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ bí a bá wá nífẹ̀ẹ́ ara wa a lè máa fọgbọ́n rán ọgbọ́n nítorí pé ìṣínwó ìkòròwó ohun tí a bá jìjọ wò báyìí gígùn ní gún ìmọ̀ràn mi tòní wá rèé ẹ jẹ́ ká máa ṣohun gbogbo nínú ìfẹ́ ẹ jẹ́ ká máa fìfẹ́ bá ara wa lò ẹ jẹ́ ká máa fìfẹ́ sowọ́pọ̀ ká máa ran ara wa lọ́wọ́ nítorí ìfẹ́ tẹ́ ẹ rí yẹn òun là kọjá òfin ẹ ṣé tẹ́ ẹ ti bùnmú nínú omi ọgbọ́n tòní títí dìgbà mìíràn tá a tún máa pàdé lórí ètò Akirikaye ní abala omi ọgbọ́n orúkọ tèmi ni omidan Beatrice Tèmítọ́pẹ́ lẹ́ẹ̀kan sí ẹ máa yáṣẹ́. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin mi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. ojú tẹ fi wò wá ní fọ. lórí KAFTAN TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.
ẹ káàrọ̀ padà yẹn ara lé láti abala omi ọgbọ́n. Mo lérò wípé àmọ̀ràn tí wọ́n gbà wá lónìí yìí ẹ ti fi sọ́wọ́ àlàáfíà yín ẹja mú un lò torí pé kó lè bá a dáná ni a ṣe ń gbàrà wa ní ìmọ̀ràn. Àwa ní rí jù báyìí lọ lórí ètò lónìí tí wọ́n wípé kí n máa ti lọ wò ó kúkú wè mí náà kémi náà sì wà lórí ètò àmọ́ ìjọba àkókò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rẹ́ wọ́n ti sọ pé kì í ṣe ní kọ́mọ́kóbó ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ títí di ìgbà mi tá sì mọ̀ pàdé lórí ètò yín ètò wa àmọ́ bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà ẹni tó bá sọ pé ká mọ̀ bí ọ̀nà kan òun là ní débá ó dàbọ̀. Akirikaye ètò kan ló ń bá fẹ́fẹ́ wọ̀ yájà lórí ìkànnì KAFTAN TV Yorùbá lórí ẹ̀rọ STARTIMES channel 132 DTT tàbí 482 DTH lọ́jọ́jọ́ ajé sọ́jọ́ ẹtì Monday to Friday ní dédé aago 10 òwúrọ̀ sí 11 ìyálẹ́ta níbi tí ọmọbabìnrin Adérọ́lákẹ́ Mercy Akínlọ́sọ́tù yóò ti máa tukọ̀ ètò lábala ètò Akirikaye ìwúre làkọ́kọ́ iṣẹ́ oríran mi pẹ̀lú àlejò lẹ́lẹ́ẹ̀kejì àwẹ̀ ní ẹlẹ́ṣà lẹ́tàǹtagbá abala ìmọ̀ràn lẹ́rìn wọ̀rọ̀kọ̀ Akirikaye pẹ̀lú Adérọ́lákẹ́ Mercy Akínlọ́sọ́tù atọ́kùn àti olótú ètò ó dùn gbọ́ ó ṣe é wò ó ládùn ó lóyin Akirikaye lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan ni ẹ má mísì ẹ̀.